a bá rí ẹni tí ó ń sùn tó ń lá àlákàlá lójú oorun, bí kó máa rí eégún, kéégún máa le, kó máa rí òkú ọ̀run, ẹni tó ti kú tipẹ́. Àbí kó máa yìnbọn fún lójú oorun, kó lé lójú oorun tó fi jí sáyé. Ó ti mọ̀ pé àwọn àgbà ló ń dà á láàmú. Tẹ bá rí eégún lójú oorun, ẹ mọ̀ pé àwọn àgbà ni. Ọ̀nà àbáyọ láti bọ́ lọ́wọ́ wọn. Ẹ sọ fún irú ẹni bẹ́ẹ̀ tó bá di alẹ́ kó bomi sínú korobá tó fi wẹ̀, kó gbé síta gbangba nínú èèrì mọ́jú. Tí ilẹ̀ bá mọ́, kó gbé omi náà láì sọ̀rọ̀ sí ẹni kankan, láì tí bá ẹni kankan sọ̀rọ̀, kó lọ fi omi náà wẹ̀ pẹ̀lú àdúrà, kó dàníyàn sí, kó ṣàdúrà gbogbo ohun tó fẹ́ àti ohun tí kò fẹ́ nínú ayé ẹ̀, kó lọ fi omi náà wẹ̀. Ó lè fi ṣanra, ó lè fọṣẹ wẹ̀, kò kọ ọṣẹ èyíkéyìí tó bá wù ú, kò kọ ọṣẹ kankan láti fi wẹ̀. Yóò jẹ́ fún ọ, á dára fún gbogbo wa. Má gbàgbé o, like, comment, kó dẹ̀ share. WhatsApp number mi wà lábẹ́ ẹ. Ẹ rí WhatsApp number mi ńbẹ̀. Ẹ WhatsApp mi, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Tí ẹ bá rí nǹkan tí kò yé yín àbí tí ẹ need nǹkan kí n ṣe fún yín, ẹ má gbàgbé láti subscribe. Ẹ subscribe. Ọwọ́ tí ẹ fi ń follow mi, tí ẹ fi ń subscribe, ẹ ní fọwọ́ náà gbọ́mọ sí. Ojú tí ẹ fi ń wò mí kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi kò ní di. Ẹ ní bẹ́kún sùn, ẹ ní bẹ́kún jí. Àìríná, àìrílò, àìríjẹ, àìrímu, àìjẹ́ ènìyàn nínú ayé kò ní jẹ́ ti yín. Ẹ like ẹ, ẹ comment, ẹ share mi. Ire o, á dára fún gbogbo wa. Àṣẹ.